àrùn COVID-19 mà ti tún ṣẹ́yọ báyìí o lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ NCDC àti WHO wọ́n ti fi ìkìlọ̀ léde o. Ìjọba ìpínlẹ̀ Cross River ti ṣàwárí èèyàn kan o tó lùgbàdì àrùn COVID-19. Iléeṣẹ́ ètò ìlera ìpínlẹ̀ ọ̀hún sọ pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ṣàwárí gbogbo àwọn tó fara kan ọmọ orílẹ̀-èdè China tó ní àrùn náà lára o láti yà wọ́n sọ́tọ̀ fún àyẹ̀wò àti ìtọ́jú. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, kọmíṣánná ètò ìlera ìpínlẹ̀ ọ̀hún Henry Ayuku ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àrùn COVID-19 ti padà sípínlẹ̀ náà o, àmọ́ àwọn kò káwọ́ gbéra lórí rẹ̀. Ayuku ní ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò rí àrùn náà nípínlẹ̀ ọ̀hún láti ọdún 2022, àmọ́ àwọn yóò rí i dájú pé kò tàn kálẹ̀ pínrín o. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọmọ orílẹ̀-èdè China tó ní àrùn náà ó wọ Nàìjíríà ní ọjọ́ 17 oṣù kẹta ọdún 2026 yìí. Ó sọ pé inú Nàìjíríà ló ti ní àrùn náà o lẹ́yìn tí ọjọ́ 14 tí àrùn náà máa ń lò kó tó farahàn tó kọjá. Ó tẹ̀síwájú pé ọjọ́ 10 oṣù kẹrin tí a wà yìí ni àpẹẹrẹ àrùn náà tó bẹ̀rẹ̀ sí ní farahàn lára rẹ̀. Kọmíṣánná ọ̀hún fi kún un pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera ti lọ sí ìjọba ìbílẹ̀ Akampa níbi tí ọkùnrin náà ń gbé tó sì ti ń ṣiṣẹ́ láti rí i pé àrùn náà kò tàn kálẹ̀ ní apá abẹ̀yẹn o. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn ní Nàìjíríà ti sọ pé lóòótọ́ ni o ẹnìkan ní àrùn náà nípínlẹ̀ Cross River. Nínú àtẹ̀jáde tó fi sójú òpó X rẹ̀, NCDC sọ pé ẹnìkan ṣoṣo náà tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè China nìkan ló sì ní àrùn ọ̀hún o. Àwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i pé kò tàn kálẹ̀. NCDC sọ pé kò tíì sí ẹ̀rí ní pé àrùn náà ti tàn kálẹ̀ o lọ́wọ́ yìí, ṣùgbọ́n ojú òun làlákàn fi sọ́rí o. WHO wọ́n ti kìlọ̀ o fún ọmọ Nàìjíríà kí wọ́n máa ṣọ́ra wọn. Ẹ̀wẹ̀, àdarí àjọ WHO nípínlẹ̀ Cross River Yewande Ọlátúndé ti ké sí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa ṣọ́ra o nítorí pé àrùn COVID-19 kò tí ì tán nílẹ̀ pátápátá o. Tí ẹ kò bá gbàgbé, nǹkan bíi 3,000 èèyàn ní COVID-19 mú ẹ̀mí wọn lọ ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àjọ NCDC, ìparí ọdún 2019 ní àrùn COVID-19 kọ́kọ́ bú jáde ní China kó tó tàn dé àwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé, èyí tó mú àwọn orílẹ̀-èdè kéde òfin kónílé ó gbéné nígbà náà o. Ìkéde ìgbélé yìí ṣàkóbá fún ọ̀pọ̀ ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. Lásìkò yìí àrùn COVID-19 ọmọ ti tún wọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Níbo la wá fẹ́ gbé gbà? Èèyàn kan ṣoṣo náà ló sì tí ì mú o nípínlẹ̀ Cross River. Àjọ WHO àti àjọ NCDC àwọn méjèèjì ni wọ́n fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ o, ṣùgbọ́n wọ́n ní kò tí ì tàn ká. Kí lẹ́yìn náà rí sí ìròyìn yìí? Ẹ máa bá wa fi èròǹgbà yìí sábàlá àríwísí, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ sì máa bá wa pín ká. Ẹ ṣeun o bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.